ẹ̀yin ọmọ nàìjíríà etí yín mélòó ǹjẹ́ ẹ ti gbọ́ pé àjọ EFCC ti fi páńpẹ́ ọba wọn fi gbé olùṣírò owó àgbà fún orílẹ̀-èdè yìí tó kọ rẹ̀ ń jẹ́ Ahmed Idrisu. Àjọ EFCC ni wọ́n ti gbé Ahmed Idrisu lọ́jọ́ ajé yìí tá a mọ̀ sí Monday May 16 lọ́dún 2022 tá a wà yìí. Ahmed yìí ni wọ́n ní ó ti ṣe ìpàsípààyọ̀ owó tó tó bílíọ̀nù 80 billion naira ni wọ́n ní wèrè rẹ̀ kó jẹ. kọ́lọ́wọ́ ṣàánú wa. Wọ́n láwọn owó yìí ní ń kó pamọ́. Àjọ EFCC ṣe ìwádìí, wọ́n ní wọ́n ti fi ìwé pé ọ̀gbẹ́ni, owó tá ń wò lákàtà rẹ̀ yìí ọ̀kànìláyà bó ló ti jẹ́ kò dáhùn. Wọ́n láwọn EFCC yìí ni wọ́n bá tẹkọ̀ létí ni wọ́n bá gba ọ̀dọ̀ Ahmed lọ. Wọ́n bá rè gbé ní pàpamọ́ra ó di jùà lọ́dọ̀ wọn. Ahmed yìí ni wọ́n ní ń kówó oríṣiríṣi látàrí pé òun kọ́lé kan ń ṣe nǹkan kan tí eléèbó ń pè ní real estate investment ní Kano àti ní Abuja. Wọ́n ní àwọn oríṣiríṣi irọ́ ní ń pa bóun ṣe consultancy oríṣiríṣi àtàwọn àkáǹtì tí ò ṣe é mọ́ ròyìn lórúkọ àwọn mọ̀lẹ́bí. Àfikọ́lọ́wọ́ ṣàánú wa. Ọdún 2015 ni Ahmed ló di olùṣírò owó àgbà fún ààrẹ Buhari, ìjọba ààrẹ Buhari tí wọ́n tún wá yàn lẹ́lẹ́ẹ̀kejì 2019 tó jẹ́ ní àkọ́kọ́. Ó kọ́kọ́ yàn lẹ́ẹ̀mejì ní gẹ́gẹ́ bí olùṣírò owó àgbà nílẹ̀ Nàìjíríà. Àfikọ́lọ́wọ́ ṣàánú wa. Àfikọ́lọ́wọ́ ṣàánú wa. Bíjọba Buhari ṣe láwọn ń fáìtì corruption tó jẹgúdújẹrá ń pọ̀ sí i ni gbogbo àwọn tí ń bẹ lábẹ́ wọn kìkìdá ìdígàrá ọlọ́ṣà náà ni gbogbo wọn. Kọ́lọ́wọ́ ṣàánú. Afẹ́ni tí Ọlọ́run bá ní pé àrójú rẹ̀ báyìí. Yorùbá Reports náà ni ẹ máa tẹ̀lé wa káàkiri. Subscribe sí channel wa. Ẹ lẹ́ o.